ṣe pa ikú láyé ará àgbà ń dà o. Ìbá ṣe pa ikú láyé ará àgbà ń dà o. Ikú ló mẹ́ni rẹ lọ Ọ̀túnba Àlàó Àkàlà òdìgbére. Erinwo àjànàkú sùn bí òkè. Erin lákàtà búṣubú kò lè hùn dé. Àdùkẹ́ o ìbá ṣe pa ikú láyé ará àgbà ń dà o. Ọ̀túnba Àlàó Àkàlà òdìgbére. Ọdẹnu gbọ́ ìgbó pa lọ́lọ́ o. Mo dandan ọ̀dọ́ mi títí. Mo pẹ́ kí ló dé. Wọ́n pẹ́ His Excellency Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà JP PSC ATM mẹ̀kúnnù ń lọ láàrin àwa òdìgbére. Ẹ má kú o. Ojú òpódì o. Ó fi bòjó kú ẹnu sàún sọ̀fọ̀. Ọkọ̀lúwà kẹ́mi yèyé abọ́bagún wà. Action governor Bòdélé Òkílé. Bọ́ọ̀dọ̀nà ó béèrè ọ̀nà òdìgbére o. Ó dá láríra ó di bẹ́ẹ̀ níjọ ni. Ọ̀túnba Christopher Adébáyọ̀ ó di bẹ́ẹ̀ yànjọ́ ni. Bàbá Lámìjú wọn bàbá àṣebí ló kú. Agbẹ́lẹ̀ akòkúta bàbá àṣekà ló kú. Agbẹ́lẹ̀ akọ̀gbòǹgbò bàbá Lámìjú wọn ló kú. Lágbẹ́lẹ̀ làkàpọ̀tì owó làkàpọ̀tì idẹ. Akàn lọ́ba kan lóyè. Ọ̀túnba Christopher á lọ láàrin àwa òdìgbére. Ikú mú bàbá onínú rẹ̀ lọ oníwà rẹ̀. Àfọwọ́ bí ẹni fọyán gan. ATM mẹ̀kúnnù káàkiri gbogbo àgbáńlá ayé. Action governor ni mò ń pèrí hùn. Mo pẹ́ bẹ́tì rẹ̀ bá jẹ́ òmọ́mọ́ mi kan ọmọ ní pèrí rẹ̀ mọ́ ń gbọ́rùn sọ̀rùn rẹ̀. Aláṣẹ àtolùdarí Parrot FM TDB former governor ní ìpínlẹ̀ Ọ̀yọ́. Kòkòrò jẹ́ àgbàdùn òbí tó gbó. Ikú ò jẹ́ àgbàdùn Àlàó Àkàlà láàrin àwa ẹni ìyẹn ni ẹyẹ. Ó ṣe bẹ́ẹ̀ kó bá wa gbélé ayé mọ́. His Excellency Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà JP. Ó wádìí àwọn bàbá rẹ̀. Ó dàgbọ́lé Ọ̀pádòyìn níta àrá ní ìlú Ògbómọ̀ṣọ́ Ògbómọ̀júgùn Ògbóṣẹ́gi. Ọmọ ìyá aláró ọmọ olókùn ẹ̀sìn. Ìkọ́niyàn ọmọ olókùn ọ̀la. Akéèkúyẹ́ niyàn ọmọ oníkú ariwo yọ̀kọ̀tọ̀ níkun ají Ifá. Ọ̀túnba Christopher Àlàó Àkàlà. Ọmọ olókùn ẹ̀sìn òkìjọ ńlá. Ọjọ́ tí bàbá yín bàjọ́ ńlá. Wọ́n ti yẹ lọ́lọ́kùn ẹ̀sìn. Akéèkúyẹ́ niyàn ọmọ oníkú ariwo. Àgbàjára nìyí. Ọmọ olókùn ọ̀la. Ọ̀tún orírun abọ́bágun àti ìlú Ògbómọ̀ṣọ́ ni mo ń ké sí lọ́wọ́. Mo dúró ọwọ́ mi ò tó sìn. Àlàó Àkàlà mo bẹ̀rẹ̀ ọwọ́ mi ò tó sìn. Àfìgbà tí mo dùbúlẹ̀ yẹ̀kẹ́. Ìsìn wa tú sí mi lójú ìsìn tú sí mi lẹ́nu. Wọ́n máa gúnyán pupa fàlejò pupa. Wọ́n máa ṣẹ́bẹ̀ pupa fàlejò pupa. Ojú tìyẹn pupa nínú àwò pupa. Ìkíní ajígbà ọmọkùn ọ̀rọ̀. Akéèkúyá nìyàn ọmọ oníkú ariwo yọkọ̀tọ̀ níkun ají Ifá. Ìkọ́ ọmọ olókùn ọ̀la ni mo ń kó bẹ̀rẹ̀ fún. Mo pọ́ di ìgbére o. Akọ́nibìrẹ́ àlẹ́ rí mọ́ nílẹ̀ yìí. His Excellency Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà JP. Iwájú tó kọjú sí ire ni. Ẹ̀yìn ọ́fíìsì ilé oníbàjẹ́ láṣọba dání wáyé. Mọ́lẹ́lẹ̀ yóò níjà kùfà láàrin gbogbo wa. Gbogbo ọmọ àtàyà àtàwọn olólùfẹ́ rẹ̀ àtàwọn òṣìṣẹ́ Parrot FM gbogbo wọn ní ṣẹlẹ̀dẹ̀ lẹ́yìn rẹ̀. Ohun wọn bá jẹ́ lájùlé ọ̀run ni ó máa ń bá wọn jẹ. Ọ̀túnba Christopher Adébáyọ̀ dákun má bá wọn jẹ kó lọ. Má bá wọn jẹ ògùn dákun má bá wọn ṣe wàlẹ̀ àṣà. Akọni ọkùnrin tó ṣe bẹ́ẹ̀ tí ó bá wa gbélé ayé mọ́. Aládùúkẹ́lẹ́ mi jẹ́ apẹ̀sà bí ẹni láàyè. His Excellency Ọ̀túnba Christopher Adébáyọ̀ Àlàó Àkàlà JP PSC ATM mẹ̀kúnnù Action governor ó dìgbẹ́.